Orin ọpẹ́ ohun tìyìn kò ní tán lẹ́nu mi títí láéláé ni màá máa fògo fún Olúwa ọba nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ọmọ ọlọ́jọ́ bí mo ní kó be happy dengepo ó yá bùgá wọn your face show your shoe shine mo mọ̀ pé ó gara gan ni Olúwa ń bẹ lẹ́yìn yẹn. Alájà Raimot Oluwabukola Ọmọnìyìn Ọmọnìkẹ́ Adéjọkẹ́ Yusuf ní Agbájé ọmọ wọn nílùú Ìbẹ̀rẹ̀kọ Badagry. Congratulations to you. Every 13th of September is your birthday. Long may you live to reign o. Aya Ibuowo sùn fòrùn làládó ọ̀sán gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ rẹ̀ bí ìjà ọmọ alábẹ́ náà máa ń sá sí ni gbanigbani lọ́jọ́ tó le. Ọmọ èpò wẹ́rẹ́wẹ́rẹ́ ní ìwáyé tí ò ṣe fọkọ́rò bẹ́ẹ̀ ni kò ṣe bẹ̀rẹ̀ àfàtú bóòrò ẹjọ́ bóòrò ọ̀ràn. Ọkọ yín lọmọ ọwọ́ pátá re bí ijó ọwọ́ kẹ̀ǹbẹ̀rẹ̀ bí ìjà. Ìgbà ọdún ọjọ́ kan ni fún ẹ o. Gbogbo amúlédára the furniture maker á dára fún gbogbo wa o. Alájà Raimot Adéjọkẹ́ Ọmọnìyìn Ọmọnìkẹ́ Olúwabùkọ́lá ní kí n fọjọ́ ìbí tòun kí gbogbo yín nílùú Ìbẹ̀rẹ̀kọ Badagry àti agbègbè rẹ̀. A máa jú wa ṣe o. Ó wá fi iṣẹ́ kan rán mi ó ní gbogbo ìgbà àti àsìkò tẹ́ ẹ bá fẹ́ kan lé yín tàbí ẹ fẹ́ ṣe furniture tó dára fún kọ́sítọ́mà yín. Irú èyí ohun igi tẹ́ ẹ fẹ́ ó ń bẹ níkàlẹ̀ lọ́dọ̀ wọn ní sawmill Ìbẹ̀rẹ̀kọ Ìfẹ́lódùn plank ìyẹn nílùú Badagry. Aya Adéwálé Ismail Yusuf ó ní kẹ́ ẹ má mìkàn rárá wípé home delivery service is available. Olúwabùkọ́lá ayáre lọ́ọ̀dẹ ọkọ ó gbóúnjẹ fẹ́gbẹ́ ó fi gbọ̀rọ̀ jẹ́ka. Akíkanjú obìnrin tí ń gbọ́ tọkọ ayaba obìnrin bí ọkùnrin Òdùmarè kò ní padà lẹ́yìn yẹn o. Ẹ̀yin lọmọ aladomoro adó àdógbò adó àdóyè adó òkège agbọn adó ẹkùn máwọpa adó ìlàjẹ adó ìtàkọ́ adó àmùwà. ńbẹ̀yìn lọmọ afẹ́pò òórùn jẹṣu ọmọ alágbò dúdú kan mìíní jọ̀jọ̀ tó wọnú ọkọ̀ tó di funfun nẹ́nẹ́. Ẹ̀yin lẹ pọmọ lọ́jà kó sọ̀ tẹ́tún ní kó wá jẹ. Ọmọ iwájú ọlọ́kọ̀ tí ń sunwó ẹ̀ǹkùlé ọlọ́kọ̀ á sùn ìjìgbàrà ìlẹ̀kẹ̀. Àárín ọlọ́kọ̀ á tàn yẹbẹyẹbẹ lójú omi. Ọmọ ká fọwọ́ wà fàjẹ̀wà ká dójú agbami ká sọ̀panù. Ògèdègèdè ọwọ́ wakọ̀ délùú Ìṣẹ̀rí Ọlọ́fin. Èlìsà ẹ̀rẹ́ ọmọ Ọlọ́fin ẹ jí gìrì síṣẹ́. Iṣẹ́ la fi dálẹ̀ Ifẹ̀. Òṣùpá kì í dédé ràn lásán. Iṣẹ́ lago ń ṣe. Ọmọ Èlìsà ẹ̀rẹ́ ń gbóhùn ló kan mi ọ̀sà tó sọ̀gbun dìlú lówódé. Àwáyọ̀ o ogun òkádórí àwáyọ̀ adóládé odòládé sílayọ̀ o. Alájà Raimot Olúwabùkọ́lá ó ti ṣọdún eléyìí ná àṣeyí ṣàmọ́dún o. Èmi Oluwajuwonlo àfáà grandpa akíkanjú ọmọ tó ń forin ewì sọ̀rọ̀ fáráyé ní kó o ṣohun gbogbo pẹ̀lú ìrọ̀rùn.